Ẹ káàárọ̀ gbogbo ilé o, mo kí ẹ̀yin ọmọ ìyá mi nílé lóko àti lẹ́yìn odi níbikíbi tẹ́ ẹ bá ti ń wò mí. Èmi lólùfẹ́ yín náà ni o, èmi àbúrò yín, ẹni tẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ni mo wò náà ní BM Family TV tó kí yín káàárọ̀, káàsán, káalẹ́ níbikíbi tẹ́ ẹ bá ti ń wò mí. Ẹ jẹ́ ká ka national anthem ká tó bẹ̀rẹ̀ sí sọ ohun tí mo fẹ́ sọ lórí ètò tẹ́lẹ̀ gbọ́. Ẹ ṣé gan-an ni. Mo kí n pàápàá sórí ètò ẹ̀yin ìyá mi tẹ́ ń wò mí nílé lóko lẹ́yìn odi níbikíbi tẹ́ bá ti ń wò mí. Èmi ọmọ yín, èmi àbúrò yín náà ni o, BM Family TV. Ẹ dákun gbogbo àwọn káàrọ̀-o-jíire, ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn bàbá wa méjèèjì, Ayọ̀ Adébánjọ àti bàbá wa Fásọ̀rántì, wípé kí ni bàbá wa Emeritus Professor Banji Akintoye ṣe fún wọn. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn kí ni nǹkan tí wọ́n ṣe fún wọn gan-an tí wọ́n fẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn láti gba àwa ìran ọmọ aládé kó lóko ẹrú wa Nàìjíríà. Tó ṣe fún wọn, ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ wọ́n tó fi jẹ́ pé ìgbésẹ̀ tí bàbá ń gbé kò dùn mọ́ wọn nínú. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn kí wọ́n sọ fún wa gbogbo àwọn ọmọ káàrọ̀-o-jíire. Nígbà táwọn sọ pé àwọn ni Afẹ́nifẹ́re, àwọn lágbẹnusọ wa nílẹ̀ káàrọ̀-o-jíire. Ẹ jẹ́ ká tún béèrè lọ́wọ́ wọn pé látìgbà tí wọ́n ní gbẹ tó ti ń ṣe agbẹnusọ wa fáwọn ọmọ káàrọ̀-o-jíire lọ́dọ̀ ìjọba wa Nàìjíríà, ìgbésẹ̀ wo ni wọ́n gbé fún wa, àǹfààní wo la jẹ ń bẹ̀. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn. Àǹfààní wo la jẹ látọwọ́ wọn nígbà tí wọ́n ti ṣe agbẹnusọ wa fún ìjọba wa Nàìjíríà. Ó di méjì, gbogbo àwọn káàrọ̀-o-jíire lẹ́lẹ́kọ̀ọ́ àti lẹ́yìn odi, àní ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn bàbá wa Ayọ̀ Adébánjọ àti bàbá wa Fásọ̀rántì, irú ẹ̀ṣẹ̀ wo gan-an ni bàbá wa Akíntóyè ṣe fún wọn. Irú ẹ̀ṣẹ̀ wo ni bàbá Akíntóyè, irú ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ wọ́n tí wọn ò fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wọn fún self-determination tí wọ́n gbé dání. Gbogbo àwọn ọmọ káàrọ̀-o-jíire, gbogbo àwọn ọmọ ọkọ Yorùbá, ìbá dá ká béèrè yìí lọ́wọ́ àwọn bàbá méjèèjì yìí. Torí ìyà tí ń jẹ wá lẹ̀ Yorùbá ó ti pọ̀ jù.
ṣé ogun ajínigbé la fẹ́ sọ ni? Ṣé ogun wọn ń pa wá, wọ́n ń pa àwọn bàbá wa, wọ́n ń pa àwọn màmá wa, àwọn ọmọ wa, wọn ò fi wọn lọ́kàn balẹ̀, sóhun la fẹ́ sọ nílẹ̀ Yorùbá ni? Láìpẹ́ ládùúgbọ́ lọ́yọ̀ sí again, ẹ wo adúlẹ̀ èèyàn tí wọ́n pa lọ, ẹ wo adúlẹ̀ èèyàn tí wọ́n dẹ̀mí wọn légbodò lórílẹ̀ wọn, lórílẹ̀ bàbá wọn, àwọn àtọ́yìn kan wọn ń wá, wọ́n ń pa wọ́n, wọ́n ń ṣe wọ́n bó ṣe wù wọ́n. Ẹ̀yin bàbá méjèèjì tẹ́ ẹ sọ wípé ẹ̀yin lágbẹnusọ wa, ẹ̀yin la Afẹ́nifẹ́re fún alẹ́ Yorùbá, ìgbésẹ̀ wo lẹ gbé sí i? Ọ̀rọ̀ wo lẹ sọ nípa kẹ́ni ṣẹlẹ̀ sí alẹ́ Yorùbá? Àǹfààní wo la jẹ látọ̀dọ̀ yín nígbà tẹ́ ti jágbẹnusọ wa fún ìjọba Nàìjíríà? Ẹ sọ fún wa ká gbọ́. Àwọn ọmọ Yorùbá béèrè lọ́wọ́ yín. Àmọ́ ká òjíire à ń béèrè lọ́wọ́ yín, ẹ jẹ́ ká gbọ́. Torí ìwà yín, ìwà tẹ́ ò fún alẹ́ Yorùbá, ó ti sú wa. Wọ́n sọ pé àgbà kì í wà lọ́jà kó ọmọ tuntun ọwọ́, àmọ́ àgbà tẹ̀yìn ti wà lọ́jà, ọmọ tuntun tàwa ti wọ́. Sọ ẹ kó rí bẹ́ẹ̀? Àgbà tẹ̀yìn ó wà lọ́jà, ọmọ tàwa wá ń wọ́. Ìyà ń jẹ wá lójú ayé yín, ẹ sọ̀rọ̀, ẹ gbèjà wa. Gẹ́gẹ́ bí agbẹnusọ dẹ́ pé ayé ni o, torí àwa ti pinnu pé ẹ kì í ṣe agbẹnusọ wa mọ́, ẹ kì í ṣe agbẹnusọ wa fúnlẹ̀ Yorùbá mọ́. Ó tó gẹ́. Ìyà tẹ́ fi wá jẹ nílẹ̀ Yorùbá pẹ̀lú agbẹnusọ tẹ́ pé ayé, ó tó gẹ́. Àwọn ọmọ Yorùbá, àwa jẹ́lẹ́sì àsìkò tá a wà yìí, a rí gẹ́gẹ́ bí agbẹnusọ wa mọ́, àti wípé oko òparun lẹ̀ ń kó wa lọ. Ẹ̀kẹ́ ń pẹ́ l'Afẹ́nifẹ́re ni, Afẹ́nifẹ́bi ni yín, ẹ kì í ṣe Afẹ́nifẹ́re. Torí tẹ́ bá jí Afẹ́nifẹ́re ni, wò lè máa jí wa gbé, kọ́ máa pa wá, kọ́ máa dà wá láàmú. Wọ́n jẹ́ káwọn bàbá wọn dáko, wọ́n jẹ́ káwọn ìyàwó lo oko mọ́. Àwọn àjòjì wọ́n wá ń tẹ̀lé wa báṣubàṣu, wọ́n ń tẹ̀lé Yorùbá jọ ẹni tó nílẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ pé Afẹ́nifẹ́re, ẹ jì lajú yín sílẹ̀, ẹ lajú yín sílẹ̀. Ìkà bá ìṣẹ̀lẹ̀ sí wa, ẹ gbèjà wa, ẹ pariwo síta, ẹ kọ̀ndẹ̀mù wọn. Orin wa Nàìjíríà tún kọ, orin àtúntò lẹ̀ tún kọ. Sọ yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé kò yẹ kẹ́ ẹ ronú ni? Pẹ̀lú ọjọ́ orí yín, pẹ̀lú ọjọ́ orí yín, 97 years, 100 years, àbí bàbá Adébánjọ bóyá 97 years làwọn ní, bàbá Fáṣọ̀rántì bóyá àwọn ti lọ bí 100. Kí lẹ̀ tún fẹ́ tẹ́lẹ̀mọ̀ ọdí ṣe fún yín? Kí lẹ̀ tún fẹ́ tọ́lọ̀ lẹ́dùnmọ̀ tí ó ti ṣe fún yín? Àsìkò tẹ́ wà, àsìkò tẹ́ bí lẹ́gẹ̀ẹ́sì yìí kalẹ̀ ni, àsìkò tẹ́ pé kí ẹ ra ọkọ̀ yín kalẹ̀ fọmọ Yorùbá. Torí tẹ́ bá dàgbà, tẹ́ bá dògbò, tẹ́ bá lọ bí àgbáyé, tọkọ yóò fi ní parẹ́. Àsìkò náà lẹ́wà yìí, ẹ ṣe fún wa. Orin wa Nàìjíríà lẹ́ ń pa sáá. Ẹ̀yin tó wá dìde fún wa, torí bí àti ń jẹ wá, torí bí wọ́n ti ń pa wá, torí bí wọ́n ti ń ní wá lálẹ́ Yorùbá, sínú ọdún mọ́, ó dìde, ó pè kù fún self-determination fún wa. Gbé self-determination, òun náà ni ọ̀nà àbáyọ, pé kó ní kálukú ọmọ lọ́nlọ́ ẹ̀. Anẹ́tọ̀ self-determination, àkàtẹ́yìn bàbá méjèèjì kẹ́ ẹ̀ support ẹ̀, ẹ̀dún condemn ẹ̀ ni. Kí ló dé? Àníṣe kí ni bàbá Akíntóyè ṣe fún yín gan-an? Ẹni gbogbo ọmọ Yorùbá mọ̀, ẹ̀ṣẹ̀ ó gan ni wọ́n ṣẹ̀ yín. Bàbá wa Ayọ̀ Adébánjọ, bàbá wa Fáṣọ̀rántì, ẹ̀ṣẹ̀ wo ni bàbá wa Akíntóyè, ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀ yín? Ẹni gbogbo ọmọ Yorùbá mọ̀, ẹ jẹ́ gbogbo ọmọ káàrọ̀ òjíire kí wọ́n mọ̀ irú ẹ̀ tí wọ́n ṣẹ̀yìn, tẹ́ẹ̀ fi fẹ́ bá wù tí wọ́n, tẹ́ẹ̀ fi fẹ́ support wọn láti jà fún self-determination tó ń gbé dání.
ẹ sọ pé Afẹ́nifẹ́re yín ẹ sọ pé ẹ ń wá lọ síwájú fúnlẹ̀ Yorùbá ṣé ọ̀nà tẹ́ ẹ fi wá lọ síwájú fúnlẹ̀ Yorùbá náà lẹ́ńtọ́ yìí sá ọ̀nà tẹ́ ẹ fi wá lọ síwájú fúnlẹ̀ Yorùbá sóun lẹ́ńtọ́ yìí ẹ bàá méjèèjì yìí ṣé ọ̀nà tẹ́ ẹ fi wá lọ síwájú fúnlẹ̀ Yorùbá sóun lẹ́ńtọ́ yìí ẹni tí wọ́n wá lọ síwájú fúnlẹ̀ Yorùbá òun lẹ́ńtọ́ wá ń gbógun tì ìbá dákẹ́ ronú ẹ̀yin bàbá méjèèjì tá a dákọ̀ yìí ìbá dá kẹ́ ẹ ronú àròjinlẹ̀ kẹ́ ẹ rántí àtúbọ̀tán kẹ́ ẹ sì rántí ọjọ́ tẹ́ sùn tẹ́ ẹ ní jí mọ́ tẹ́ bá lọ bí àgbáre ẹdún náà ó kọ́ ẹfẹ́ ká mọ̀ pé yín náà àwọn Yorùbá àlè pẹ̀lú kọ̀ọ̀kan kó àlè yìí àlè kíkí àlè pa ọkọ̀ yín àlè yìí torí lójú ayé yín nígbà tẹ́ wà lójú ayé yín ẹ wá lọ síwájú fúnlẹ̀ Yorùbá ó kò parun òun lẹ kó wa sí ó kò parun lẹ kó wa sí nígbà tẹ́ wà lójú ayé yín tẹ́ ẹ bá lọ tán a lè ròyìn aburú tẹ́ ẹ ṣe fún wa òun la máa ròyìn aburú tẹ́ ẹ ṣe fún gbọmọ káàròjíire òun la máa ròyìn ẹ bá lọ tán bàbá Ayọ̀ Adébánjọ àti bàbá Fáṣọ̀rántì kódà àwọn ọmọdọ́mọ yín gan wọ́n tún jẹ́nu ìyàdẹ́ fi wá jẹ́ ilẹ̀ Yorùbá wọ́n tún jẹ́nu ẹ̀ ó kọ́ ní parẹ́ nìyẹn àdúgbò ọkọ̀ yín mọ́lẹ̀ Yorùbá àmọ́ tẹ́ bá onípìwàdà kí ẹ dìde jà kí ẹ dìde kí ẹ dìde jà fún wa kí ẹ dìde kí ẹ dìde jà fún alẹ́ Yorùbá tó kọ́ yín wọ̀ wípé nígbà tó tún pọ́n wa àwọn bàbá méjèèjì wọ́n dúró tán fún wa o ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ wọn làfi dá dúró làfi ń jẹ́ orílẹ̀-èdè Yorùbá ìgbà náà inú àwọn Yorùbá tó tù sí tẹ́ ẹ bá lọ tán gbà náà o àmọ́ wòye sí dáadáa àmọ́ tẹ́ ẹ bá ṣe àlè wòye sí dáadáa o aburú tẹ́ ẹ ṣe fún wa òun láàmọ̀ ròyìn sí tẹ́ ẹ bá lọ tán òun làfi ń pariwo fún yín nísìnyí pé kẹ́ ẹ ronúpìwàdà kẹ́ ẹ ronúpìwàdà nǹkan tẹ́ ẹ ṣe fún alẹ́ Yorùbá ti tó gẹ́ àwọn òrí gẹ́gẹ́ bí agbẹnusọ wa mọ́lẹ̀ Yorùbá o àyàfi tẹ́ bá ronúpìwàdà táyé pẹ̀ ti dúró tán fún wa ìgbà náà látòrí ìkùnú wa padà àmọ́ tó yẹ pé ẹ padà rí yín ẹ sọ síta ẹ sọ wípé láti sí lọ o ẹ ti support Yorùbá nation o láti sí lọ o ẹ ti support self determination o láti sí lọ o ẹ ti support Bàbá Akíntóyè o tábà rí i tó jẹ́ pé orí wà Nàìjíríà lè dólé lórí opinion tàwa náà àní padà àárín gẹ́gẹ́ bí agbẹnusọ wa mọ́ àwa jẹ́ náà sí àwọn òrí gẹ́gẹ́ bí agbẹnusọ wa mọ́ àwọn òrí gẹ́gẹ́ bí Afẹ́nifẹ́re wa mọ́ tó Afẹ́nifẹ́re kankan ilẹ̀ Yorùbá Afẹ́nifẹ́re bí ilẹ̀ jẹ́ fún ilẹ̀ Yorùbá Bàbá Akíntóyè àti Bàbá Sunday Adé ní Nàìjíríà mọ́ àtàwọn àgbàgbà tó kù tí wọ́n jà fún self determination àwọn la rí gẹ́gẹ́ bí Afẹ́nifẹ́re ilẹ̀ Yorùbá láti wò tá a wà yìí àṣírí ti tú ẹ tètè bọ́ta kẹ́ ẹ sọ kan tí bàbá wa Professor Banji Akíntóyè ṣe fún yín torí inú àwọn Yorùbá ò dùn sí pàápàá àfojúwe wò yín àfojúwe wò yín pàápàá ẹ bàbá méjèèjì àfojúwe wò yín mo sọ síwájú pé tí a fẹ́ ká fojúwe wò yín ẹ ronúpìwàdà kẹ́ ẹ sọ̀bọ̀ ìṣọ́gun yìí tó nǹkan tẹ̀ ń pè fún kò lè mú nǹkan gidi fún wa nílẹ̀ Yorùbá tó má tẹ̀ ṣe àtúntò fún ilẹ̀ Yorùbá àbí tó má ṣe àtúntò fún Nàìjíríà tẹ́lẹ̀rà nǹkan tá à ń kọ́ òun náà ló padà ṣẹlẹ̀ tó bá ṣe àtúntò fún wa àdíǹjẹ́wà Nàìjíríà nìyẹn àwọn Fúlàní tó ń dà wọ́n láàmú wọ́n láàyè wọ́n láṣẹ láti wọnú orílẹ̀ wa wá láì ṣe nǹkan tó bá wù wọ́n òun làá fi ń kọ̀ fún àtúntò làá fi fẹ́ àtúntò láti fẹ́ orílẹ̀-èdè tó tá bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè
òfin wa gẹ́gẹ́ yóò múlẹ̀ àjòjì kò lè wọnú lé wa kọ́ mọ̀ tẹ̀lé bàṣubàṣu mọ́ ọbọ̀dọ̀ tẹ̀lé òfin wa ni ẹni bàbá méjèèjì gbogbo àwọn yúùtù tá a jẹ́ ọ̀dọ́ gbogbo àwọn ọ̀dọ́ ọmọ Yorùbá à ń pa owó lè síta fún yín láti jẹ́ kẹ́ ronú pìwàdà láti jẹ́ kẹ́ mọ ibi tá a tò sí láti jẹ́ kẹ́ mọ nǹkan tá a fẹ́ àwọn ọ̀fẹ́ ìrìsọ́sọ́rin o bẹ́ẹ̀ ni àfẹ́ àtúntò àfẹ́ ìsọ́sọ́rin orílẹ̀-èdè Yorùbá òun la fẹ́ dádúró ni ìbá dá kẹ́ ẹ ronú kẹ́ ẹ bí lẹ́gẹ̀sì yín bí màá wọ́n lọ́wọ́ ti bí lẹ́gẹ̀sì wọn tó kọ̀ pálẹ̀ Yorùbá tẹ́ ẹ bí lẹ́gẹ̀sì yín bàbá Bọ́lá Ìgè wọ́n ti bí lẹ́gẹ̀sì wọn tó kọ̀ pálẹ̀ Yorùbá kẹ́ ẹ bí lẹ́gẹ̀sì yín bàbá Ajásìn wọ́n ti bí lẹ́gẹ̀sì wọn tó kọ̀ pálẹ̀ Yorùbá ẹ̀yin bàbá méjèèjì bàbá Ayọ̀ Adébánjọ àti bàbá Fáṣọ̀rántì àwọn ọmọ yín à ń pawó síta fún yín o à ń sọ síta fún yín kan tá a fẹ́ látọ̀dọ̀ yín òun lélẹ́yìí ẹ ronú ẹ support movement YSDM Yorùbá self determination kì í ṣe crime ẹ̀tọ́ wa ní nínú ìjọ àgbáyé a ní láti fi self determination kò yẹ kẹ́ bẹ̀rù pẹ̀lú èjì yìí láì jà fún self determination kí lẹ tún fẹ́ tẹ́sí mọ̀ ṣe fún yín Ọlọ́run ti fi nílé ó ti fi mọ́tò ó ti fi nǹkan ẹbí mẹ́tí gbogbo ẹ̀ kí lẹ tún wá fẹ́ tẹ́sí mọ̀ ṣe fún yín lẹ́gẹ̀ẹ́sì ló dá o lẹ́gẹ̀ẹ́sì òun ló dá ọjọ́ ọ̀la yín òun ló dá torí tí ẹ̀ bá yẹn lè jà fún wa tẹ́ ẹ fi papòdà ó kọ́ ẹ ti parẹ́ nìyẹn o àwọn ọmọ yóò jẹnu yà tẹ́ ẹ fi gbọ́ ọmọ káwọ́ jíire tẹ́ ẹ fi jẹnu wá Nàìjíríà àwọn ọmọ yín wọ́n jẹ́ ń bẹ̀ torí ànífojú àwọn ọmọ yín ànífojú rẹ̀ wò wọ́n. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá wa Bọ́lá Ìgè sọ lágbára Olódùmarè Ọlọ́run Oòduà yóò gbèjà wa jà Ọlọ́run bàbá Awólọ́wọ̀ yóò gbèjà wa jà Ọlọ́run bàbá wa Ajásìn yóò gbèjà wa jà Ọlọ́run bàbá mi Fọ̀dẹ̀bánjí Akíntóyè nǹkan tí wọ́n ń fẹ́ Olódùmarè ló jẹ́ kó wá sí ìmúṣẹ fún wa Ọlọ́run mi bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ lórí akitiyan wọn fún wa lẹ̀ Yorùbá yóò wá sí ìmúṣẹ ẹ̀yin bàbá méjèèjì tẹ́bá ká máa kà í mọ́ wọn ká máa pawó ká máa gbé ọkọ̀ yín mọ́ wọn ẹ̀yin náà ẹjọ́ ìṣọ́gun yìí ká ẹbí lẹ́gẹ̀jì kẹ́lẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ pé lóòótọ́ ẹ fẹ́ kílẹ̀ Yorùbá kó lọ síwájú ẹ fẹ́ kílẹ̀ Yorùbá ó kò lábẹ́ lóko ẹrú wá Nàìjíríà support wá Nàìjíríà mọ́ ilẹ̀ Yorùbá lẹ support sẹ́fì tàbí lẹ support ìgbà náà inú wọn tó yọ sí yín àìmọ́ ṣe bẹ́ẹ̀ inú wọn ò ní yọ sí yín o inú wa kò ní yọ sí yín a ní fojú wéwò yín ṣé ti gbọ́ wọn sọ yìí mo dúró náà ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ó kọ̀ tèmi lẹ́ẹ̀kejì yí padà o ìbílẹ̀ Family TV òun ló ń sọ̀rọ̀ ẹnìkan kì í gba ogo mẹ́nu ẹnìkan kì í gba ogo ẹnu aago láéláé ó ṣe wọ̀ èyí tí mo wí àwọn ti wọ̀ mọ́ àní wíbẹ̀ kàkú bẹ́ẹ̀ lágbọ́ Elédùmarè òótọ́ ọ̀rọ̀ máa ń kóró ni a máa sọ ó ti wù kó kóró tó a sọ gbogbo àwọn káàró yíre ẹ bẹ́ẹ̀ ká sùn mọ́ ẹ bẹ́ẹ̀ ká sùn tara mọ́ ẹ jẹ́ ká jà fún orílẹ̀-èdè wa ẹ jẹ́ ká pa àwọn bàbá yìí síta kálẹ̀ kí wọ́n mọ̀ nǹkan tí wọ́n ṣe tí ọ̀dà fún wàlẹ̀ Yorùbá
ẹ jẹ́ ká pa wọn síta àti wọn ti tú gbogbo àlámọ̀ pé ìdí tí wọn bá jẹ sọ àwa ti mọ̀ torí bóyá nígbà tí bàbá wa sọpọ́ọ̀tì bàbá Akíntóyè sọpọ́ọ̀tì Ajásin nígbà tó pé àwọn ọmọbowó làwọn fẹ́ kí wọ́n dìbò fún tí bàbá wa Akíntóyè wọn sọpọ́ọ̀tì àwọn ọmọbowó Ajásin ni wọ́n sọpọ́ọ̀tì bóyá wọn ló fà á tí ara àwọn Afẹ́nifẹ́re tó fi dìtẹ̀ wọn àti mọ̀ àmọ́ ẹ bọ́ọ̀dà kẹ́ ẹ sọ nǹkan tí bàbá Akíntóyè ti fún yín tẹ̀bí bínú wọn ẹ jẹ́ gbogbo ọmọ Yorùbá ọmọ ẹ jẹ́ gbogbo ọmọ Yorùbá ọmọ tó bá jẹ́ pé ẹ̀bínú wọn náà ni ẹ sọpọ́ọ̀tì wọn ẹ gbáwù tì wọn ẹ jẹ́ kí wọ́n gẹ́gẹ́ bí ẹni tó wà lọ síwájú Yorùbá ṣe ti gbọ́ ìtúnẹ̀ kò ní jù báyìí lọ ẹ ṣe gan ni ó dìgbà.